Yorùbáwùyí lórúkọ mi, Yorùbáwùyí lèmi ń jẹ́ o. I hope Nigeria elders and leaders we see how people reacted to Minister Wike and the bold Nigerian soldier tó dúró ti Wike lọ́rùn ní Abuja. Ẹ̀yin èèyàn mi, did you see how Nigerians reacted? Did you see how happy Nigerians are? Either Minister Wike like it or not, it has happened. The boat soldier has done what he's supposed to do. He is bold, courageous. He stood his ground. You are a fool, I am not a fool. You are a fool, I am not a fool. The people that always stay awake at night, going to Sambisa forest to face the bandits, the terrorists they call bandits in Nigeria, will be called a fool on the public place. And even it is only in Nigeria that the military will become ṣọlẹ. All this can only happen in Nigeria. Have you seen the reaction of Nigerians? But mo kàn wá bèrè question kan lọ́wọ́ àwọn ọmọ Nigeria. Why tí inú everybody ń dùn wípé sójà yẹn dojú Wike and Minister Wike stylishly bàbá jápa? Why is Wike saying that soldier will kill everybody here today? Does that mean pé Nigerian soldier wọ́n máa ń pààyàn ni? What if that military man, Wike, is not a minister? Can ordinary me, Yorùbáwùyí, kí n dúró síwájú àmì yẹn pé kíkà kí ẹ̀ ṣe dúró wọn yẹn kí n máa ní you are a fool, kọ́nà wà ní I'm not a fool, you are a fool, I'm not a fool. Is it possible? Tó bá yẹ pé ordinary civilian ló argue pẹ̀lú ọmọ ológun Yerima lórúkọ ẹ̀, that handsome guy, Yerima lórúkọ ẹ̀. Tó bá jẹ́ pé ordinary Nigerian ló argue pẹ̀lú ẹ̀, what do you think Yerima would have done to that civilian? And what if Wike met Nigeria is a cruise? Tó bá jẹ́ pé Yerima kò kí ń ṣe military, tí ẹnìkan wá dójú síwájú Wike tí wọ́n bá Wike argue, àwọn wo ni Wike máa pè? Is it not these military people Wike will have called? Láti wá deal pẹ̀lú àwọn tí wọ́n bá argue. Yes, èso ti ń pàdídà, ó ti ń lé ajá. Èyí tẹ́ fi gbé àwọn èèyàn Nigeria elders and leaders. I hope you are seeing it from the angle I'm seeing it from, and I hope you are seeing it from the angle the Nigerians are seeing it from. Everybody now rejoice in you guys' iniquity. Wọ́n retí kí kọ́kọ́ tí ẹ ní ẹ wà ní mítìnì lọ́kùn káwọn àwọn wèrè tẹ́ ẹ gbẹ́ lẹ́yìn, àwọn bọ́kọ̀bọ̀kọ̀ kọ́kọ́ tí ẹ yáwọ́ bẹ̀ kọ́ pa gbogbo yín dànù. What do you think Nigerians will do? If there is a news today wípé àwọn olórí Nàìjíríà wọ́n wà ní tó ti ń ṣe mítìnì o, wọ́n ń ṣe mítìnì lọ́wọ́ o, ló bá di gbàsgbòsgbòsgbàs àwọn Boko Haram bá ya wọlé ló bá pa anybody wọn. What do you think Nigerians will do? Ojú ẹni báyìí láti mọ àkúùsìn ẹni, èrè òkú sun ọ̀lọ́ ààyè. Àkúùsìn ẹ̀yin olóṣèlú Nàìjíríà ó jẹ́ kẹ́ ti máa mọ̀ náà. You guys supposed to know tí nǹkan bá ṣẹlẹ̀ sí yín, how happy people will be.
bí inú ẹ̀wọ̀n ṣe máa dùn tó tí àgbákò bá ṣe yín ní Nàìjíríà yẹn ẹ̀yin olórí Nàìjíríà. This is Yerima, the bold, the bad and the bandits. What did Yerima said? Before Minister Wike will say he is a fool, you are a fool. Kí ni Yerima sọ? Kí Wike tó bẹ̀rẹ̀ sí ní tako. Wípé fool and he stood his ground. I am not a fool. Oh, kò lè. With him in this khaki, Wike is not just calling this guy a fool, he is calling the whole Nigeria army a fool. Wike, the power intoxicating minister, the one and only Wike of Nigeria Limited. Orin bọ̀bọ̀ yìí ó dúró tiẹ̀ lọ́rùn and wáyé pé bọ̀bọ̀ yìí náà tóun náà ò bá sí níbẹ̀ yẹn tí ìbáṣepọ̀ ni wọ́n pè ní fool tó bá ṣe wípé ordinary Nigerian citizens because they see us as ordinary ló ń bá Wike argue. These are the people they will call you. Nigeria army náà máa pè ó náà máa pè kó wá bá wọn dá sí arresting. Many Nigerians are languishing, dying in Nigeria prison. Because Nigeria politicians are power intoxicating people. They do everything to show supremacy. Awọn authority constitution àbí kí ni wọ́n máa ń pè wọ́n. Nigeria politicians will always show supremacy. Lórí àwa tá jẹ́ Nigerians, you see us as ordinary Nigerians. One day, monkey go go market, you no go come back. You are a fool, I am not a fool. You are a fool, I am not a fool. You carry line? Sir, everything was applied legal. Will you stop that? You Will you stop that? I'm an officer, I have integrity. Shut up, your mouth, put I will not shut up. I am an officer, I have integrity. Maybe Nigeria constitution should do another law that will be showing how Nigeria politicians will be respecting uniform men. Thank God say I no come do that soldier because na soldier one. You see why I love soldier? Because na them I wan join when I dey school. I love that khaki. You go dey inside that khaki, you go gallant. Shut up your mouth. Shut up. Even your sons, you don't talk to them like that again. I could remember when we were younger. When you talk, mommy, I said, "Tó bá sọ̀rọ̀, tí bá dẹ̀ ní gbájú, we will keep quiet in the pen." Because you don't want her to die ní gbájú. Mommy, I dẹ̀ ní gbájú, wọ́n máa wá ojú ẹ̀ káàkiri bí ó ti yọ jábọ́lẹ̀. But now, we respect our children. When they talk, we say, "Mommy," they will tell you, mom, calm down, mom, calm down. Wọ́n ti ń sọ fún ẹ pé kó calm down ẹ kó má lọ la hypertension, kó má lọ ní ẹ̀jẹ̀ ríru. So you have to calm down, kó má lọ para ẹ̀ dànù. But then our mothers will not tell us 2 times before they will use ẹ̀ǹkùlé ọwọ́. And bá nírú ìyá yẹn, let me see if you have that kind of mother like my mother that will use, she call this place ẹ̀ǹkùlé ọwọ́, that will use ẹ̀ǹkùlé ọwọ́ to sán ẹ ní ẹnu. Ìtọ́ á fọ́n báyìí, màmí àti bá sán ẹ ní ẹnu, ìtọ́ á dẹ̀ fọ́n ní ẹnu ẹ. My mother will not use ẹ̀ǹkùlé ọwọ́ to sán ẹ ní ẹnu kí tọ́ má jábọ́ lẹ́nu wọn bí ẹnu, because you will get it unexpectedly when you are talking. Ní expected, you will just before you balance orí ẹ̀ tí o fẹ́ pè yẹn ẹ̀ǹkùlé ọwọ́ ló máa ṣe factory reset fún brain ní orí ẹ̀ wá dúró lẹ́gbẹ̀ẹ́ lọ́nà kan. Talk less of a uniform man. And I don't think that guy has been rude to Wike. I don't think he is rude to Wike. Or maybe one camera again. This is the kind of boldness Nigeria needs from Nigeria youth. Not be Nigeria youth wey go dey collect gala. If you have seen that video on my page on YouTube,
gala 1 month 1 gala and 1,000 naira. Ghanaian youth rejected bag of rice. For half time I will show you here. Ghanaian youth they rejected bag of rice. Each person no wan fully bag rice kankan, and they said we don't want rice. We want job. We want free education. We need good road. Ilé ọ̀sán ló fi gbé ráìsì yẹn wá fún wọn, and àwọn Nigerian youth wọ́n Ghanaian youth wọ́n regret ẹ̀ wọ́n dá padà sínú mọ́tò. Here we are in Nigeria, where banditry just like a normal thing tí wọ́n pààyàn every day, yet Nigerian youth are collecting gala wọ́n gba gala. I'm like, and this is the boldness we need from the youth in Nigeria. Àwọn people yìí wọn ò ní orí mẹ́fà. I am not trying to instigate war, but wọ́n ní ẹ̀yin olólùfẹ́ rẹ̀ wò ó ní orí dubai. mo máa ń sọ fún òfẹ́ ó ṣàgbà mo bù ọ́. When Nigeria politicians come out and give you gala, you rejected it. Let them go and eat their gala. And let's see it. And then for you to carry land, Sir, everything was applied legally. will you stop So you that? get the Will you stop Sir, that? I'm an officer, I have integrity. Shut up, your mouth, good I will not officer. shut up. Will you get up? I won't shut up. I'm a I professional was. officer. Can Wike shout that way? Can Wike do that to his son? Let's ask ourselves, ṣé Wike lè ṣe bẹ́ẹ̀ fún ọmọ ẹ̀? Shut up your mouth, shut up for waiting. Shut up for waiting in the public place. Even if you don't respect the boy, you will have respect the uniform he is putting on. So you're not in school. Sir, you can't shut Will me you up. keep quiet? Let them take food. I'm not You are the food. I'm not a You fool, think you sir. can shoot anybody like Sir, that? I'm not Yeah, a fool. who are you? I am not a fool, sir. And for the time, You think you can shoot everybody? Does that mean Nigerian soldiers always shoot everybody? Does that mean when Nigerian soldiers they always shoot? Ntaye bá sọ ẹ̀dá, ṣé bóun náà ó fi ìdí ẹ̀ gbódọ̀lá? Nigerian soldiers, you think you can shoot everybody like that? Does that show that you guys always shoot people? When we are protesting, they will use you guys. Ordinary rally, they will bring you guys out. Now they are asking you, think you can shoot everybody? Have you guys been shooting people before? When you are not in Sambisa? Have you been shooting civilians? Ẹjọ́ tó lọ lọ́hùn, ṣáwọn Nigeria soldiers máa ń shoot àwọn civilians. you are primary I'm school. acting on order. For which You can't order? call me a fool. You see whether you know this. Sir, you can't call me a fool. Go and develop your I'm an mind, officer. develop I'm not a fool, sir. I'm an officer. You will have killed everybody here. No, we are not killing anybody. We're not killing anybody. We are acting on orders. Kill everybody here. Go and develop it. Go and develop your right to see you. Regular officer, what's wrong with you? We are going to get out. You are a fool, I am not a fool. You are a fool, I am not a fool. Does that mean wípé Nigeria soldiers have been killing people before now? Ẹ tèmi ẹ̀ka rẹ̀ kásẹ̀ kalẹ̀ ẹ kí ló dé àsìkò yà kọ́ lẹ́yìn. Bí ìráyè fún yín àbí ẹ má bínú sí ẹ̀hún sóyún ó ti gba rọ́ṣìn yìí. You are a fool, I am not a fool. You are a fool, I am not a fool. You are a fool, I am not a fool. Who is a fool now? Who is a fool now? This is Ghanaian youth. Let me show you.
Job, we need job, Lion, we need job. Job, no right. Job, no right. Job, not right. Those are Ghanaian youth. Ghanaian youth reject bag of rice. Èèyàn kọ̀ọ̀kan ni wọ́n fún bag rice kọ̀ọ̀kan, and they say they don't want it. If Ghanaian youth can reject a bag of rice each, a bag of rice, and they are saying we need job, because they know if they have job, they will be able to buy bag of rice. They say they need job, not bag of rice. Now let's go to Nigeria. Ẹjọ́ kí lẹ́rí tí wọ́n fún wọn ní Nàìjíríà. Good evening, omokibẹ̀ thank you ẹ̀ka rẹ̀ kásán àti ìtẹ̀láyò fún mi. Please enter wà lórí YouTube bá wa tẹ̀ tó ń pẹ̀ bá wa share video. Kí lẹ́rí tí wọ́n fún wọn Nàìjíríà. Ẹ̀yin olólùfẹ́ rẹ̀. Can somebody tell me what they are being given in Nigeria? Ó dàbọ̀. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ bá wa tẹ thumb up lórí iṣẹ́ bá wa share video. Ṣàwà lórí ètò. Kí lẹ rí pé wọ́n fún wọn Nàìjíríà? Sáwọn èèyàn wà ń bẹ̀ sà. Gálà. Èló náà ń ta gálà nìsín. Gálà kan. Mọ́ọ̀tì kan. Pẹ̀lú 1,000 naira. That is what they will eat for the next 4 years. Gálà kan, mọ́ọ̀tì kan pẹ̀lú 1,000 naira. That is what they will eat for the next 4 years. Because this is what Nigerians are. This is what they take Nigerians for. Where are the youth like Yerima that will come out to tackle these people? Where are the youth like Yerima? They are on Facebook fighting for Mohammed. Ọlọ́run kú ọlá. Ìyá kan send fídíò kan sí mi. Ó láwọn ọmọ kan ṣe fídíò lórí TikTok. Wọ́n pè mí ní tìsín. And she screen record them. Ó láwọn ọmọ kan wà lórí Facebook, lórí TikTok, wọ́n bú mi. I don't know if that happens. Ó náà ẹ̀kún wọ́n àti bí mi á ẹ̀sán lọ sí. Ó láwọn ọmọ kan wà lórí TikTok, wọ́n bú mi. Ó láwọn ọmọ Muslim. Ó ní wọ́n bú mi. Ó ní Yorùbá wuyì wọ́n lẹ̀ wà lórí show àwọn. Ṣé mi tí mo ti sùn? Bóyá bí tí okay.
ìyá àdùkẹ́ sọ ọ̀rọ̀ owó tẹ̀ wá yé òun mọ́ bí ayé ti sún òun bóun ṣe wà ọ́ ti gbàyàwó lọ́wọ́. bí tí àgbẹ̀ sí ní rìkọ́ọ̀dù wọn ni mo kàn fẹ́ kí wọ́n mọ̀ wípé somebody send it to me. bí tí wọ́n ti dárúkọ Yorùbá wò ni tí wọ́n ti ń bù àwọn ọ̀dọ́ kí ló ń pè ọ̀dọ́ mùsùlùmí wọ́n ń bù mí. Ẹ̀yà Gàmbàrí ló hòsì ẹ̀. Ẹ̀yà Gàmbàrí mo rí fídíò yẹn. Ẹ̀yà Gàmbàrí ló hòsì ọ̀nà sípò Yorùbá wuyì wà níbi bíi wọ́n bẹ̀rẹ̀ sí ní bù mí. Ìgbà tí àwọn ẹ̀sẹ̀ lẹ̀ sí mi mo dúpẹ́ lọ́wọ́ wọn onímọ̀ mi ẹ̀ṣẹ̀ o. Bet ẹ má send irú fídíò yìí sí mi mọ́. You know why tí mo ṣe ní kó má send irú fídíò tẹ́ bá ríbi tí anybody ti ń bú mi àgàgà tó bá jẹ́ àwọn ọmọ mùsùlùmí yẹn ẹ má send fídíò wọn sí mi. Màá fún yín ní sample díẹ̀. Àwọn tó wà níbi Ẹ̀yà Gàmbàrí yẹn kò sí tó lè ṣoríire bíi Yerima nínú wọn. Ẹ lọ kọ́ kalẹ̀ gbogbo àwọn tí wọ́n wà nínú gúúpù tó ti ń bú yẹn kò sí tó lè ṣoríire bíi Yerima. Instead of them to stand their ground bí Yerima ṣe stand their ground yìí they will rather stand their ground for Muhammad tí wọn ò mẹyẹ tó sùn wọn ò mẹni tó bí Muhammad o wọn ò mẹni tó bí o they will rather stand their ground for Muhammad and this is what the politicians want. Àwọn yàrá yìí máa embezzle owó. Nigeria politicians will never shut down TikTok because that is where the distraction come from. You will be distracted. Gbogbo wèrè tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣáà máa ṣe ni. I know many of them might be here watching me. Ẹ̀yin ọmọ mùsùlùmí sọ pé ẹ̀ ń bù mí. Mi ò lè fún yín mi ò lè ọ̀rọ̀ yóò ní dùn mí. Àti mo gbọ́ tí kan sọ ìwọ Yorùbá wuyì yẹn kíní kan òun ti sórí burúkú. Mo mú kíní yẹn mo mú dání. Màá wá rán yín sí àwọn tí wọ́n bí ní àwọn olórí burúkú olóṣùká tí wọ́n bí lórí íńtánẹ́ẹ̀tì. Tẹ́ bá bú mi kí ló máa dùn níbẹ̀? Bàbá Alágége Aládàbíyà bàbá Kàmọ́lì dín orí íńtánẹ́ẹ̀tì la wà. Ẹ jẹ́ bíbí yìí o ẹ̀yin àfa orí péjì Ẹ̀yà Gàmbàrí ni wọ́n ti ń bú mi. Tọ́rọ̀ yóò fi ní dùn àti mọ̀rìkàsí Sheikh Adam orí íńtánẹ́ẹ̀tì la wà. Gbogbo yín ni mo follow máa ń wò yín báyìí inú mi máa ń dùn mí because it shows how useless you guys are. Gbogbo èébú tó wà lára bàbá Sheikh Adam pátá wa tẹ̀síta kì í tẹ̀lé ẹ̀sìn yẹn gbà Sheikh Adam gbẹ̀dá lákàlà ní mo ní opportunity láti gbé ìsàrè Sheikh Adam ní mọ́ríkàsì Agbegbe wọ́n sì rí àwọn sí tán sí bàbá wọn sí àtàwọn náà. Ìgbà tá a sì believe pé òótọ́ ọ̀rọ̀ lẹ́ ń sọ ilé padà sọ fún wa pé rọ́ọ̀lẹ̀ ń pa o ilé padà sọ fún wa pé àwọn bàbá yẹn pé rọ́ọ̀ ni gbogbo tó ń sọ àwa kọ́ la sọ àwa náà ti gbàgbọ́ nínú Èṣù Ṣàngó Ògún Ọya because àti ìrònú Ṣàngó kó bọ́ta wá bú Ọya àti ìrọlọ́ya kó bọ́ta wá bú Ògún ológun ò tí bọ́ta wá bú Eléṣù so I believe pé àwọn tó lọ́pọlọ ni wọ́n ń ṣe ẹ̀sìn yẹn orí íńtánẹ́ẹ̀tì láwọ̀ gbogbo bàbá Kàmọ́lì dín ṣe ní àwọn alẹ́ àdàbí gbogbo ẹ̀ ti sọ tó lè yẹ pé kò lè kúrò lórí íńtánẹ́ẹ̀tì mọ́ ó ti wà screen record ó ti wà downloaded that we will be playing it for our future generation kó má tẹ̀lé wọn rere ni wọ́n o ànábì ni ẹ pa ni wọ́n o
àwọn ọmọ ànábì yẹn ká ni wọ́n. Ìgbà wo làwọn yẹn fẹ́ ṣoríire bíi Yerima? This Yerima now is an hero tí gbogbo èèyàn ń gbóṣùbà káre fún, tí gbogbo àwọn èèyàn ń dùn. People, if you can see a young kí ló wípé, a young actor, a military man like this can face Wike. Tí Wike bá wọlé ilé ìyá Yàyà Gàmbàrí olórí burúkú ẹlẹ́sẹ̀ gbígbẹ tó bí ẹni òfò ọmọ kékeré tó lọ dúkọ̀ bá rúgbó torí bàbá Yàyà Gàmbàrí ó gbóbi ilẹ̀ Gálílì ni. Tí Wike bá gbé ẹnu ọ̀nà lé ìyá ẹ̀ yìí à máa yàgbẹ́ sára ni. Now look at this boy, may God bless him. Àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ nìyẹn, ṣé yẹn lè fi Yàyà Gàmbàrí tọrọ ọmọ? Àtàwọn tó kó sórí sórí kíní ẹ̀kan bú mi, sáwọn yẹn náà máa bú mi tó máa dùn mí. Lórí íńtánẹ́ẹ̀tì ẹ dárúkọ àfáà kan tí ò ní kéèsì tó 10 ní kóòtù. Ẹ kàn sọ àfáà kan fún mi, àfáà àlùkùngúlù àlùsúngúlù àlùkúlíkúlí àlùkókúwà tí kò ní at least kéèsì 10 ní kóòtù. Bunch of useless people with useless leader and useless religion kò ní bẹ́ńsù ẹ fún gbogbo yín. Yorùbá wò di orúkọ mi. If you see anywhere all this ọmọ àlè, àwọn ọmọlẹ́yìn abókùsùn, àwọn ọmọlẹ́yìn adófùrọ̀, àwọn ọmọlẹ́yìn fídófáà, please don't share it with me. I don't want to listen to them. I don't want to see them. I want to listen. They are useless. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, orí ibú yín tẹ̀ ń gbé bọ̀ láti Mali, ẹ máa gbé orí ibú yín padà sí Mali. Elédùmarè máa gba ilẹ̀ Yorùbá fún wa. Àwọn ọmọ tá à ń bí nílẹ̀ Yorùbá, àwọn olóríire ọmọ ni, àwọn ọmọ ọ̀dùnnú, ọmọ àlùbáríkà, àwọn ọmọ ìṣelógo là ń bí nílẹ̀ Yorùbá. That is why we will not build Yoruba land on the religion. If you want to be a Muslim, go and be your Muslim. Only pray 99 times a day. That is your problem. Tó bá ní shift tíṣẹ́ wà, tó bá kò ní bí o lọ síbẹ̀, tó bá kò ní lọ síbẹ̀, tó dẹ̀ kó máa gba pí ẹ lórí ilẹ̀-èdè Yorùbá. Ilẹ̀ Yorùbá ni mo wà yìí, kò kí ń ṣe Nàìjíríà. Wàá ṣe iṣẹ́. If you want to be a Christian, you will go and be your Christian at your own peril. Tó bá wọn ẹ̀kọ́ lọ sí ìṣòwò láàárọ̀, ìṣòwò lọ́sàn-án, ìṣòwò lálẹ́, ìṣòwò ní ìyájí, ìṣòwò whatever, kò fi ìṣòwò para ẹ̀. Kò ní ṣòwò kó wá ní shift láàárọ̀, kó má lọ síbi iṣẹ́, kó dẹ̀ mú kó máa san bills. Tó bá bẹ̀rù ẹ̀kọ́ sọ pé ó ní ìṣẹ̀ṣe ló fẹ́ ṣe. Kó rú kó bà. Nígbà táwọn èèyàn bá rí iṣẹ́ ṣe, ogun ayé ò ní já wọn. Sáyé ò sí l'Amẹ́ríkà, èèyàn mẹ́rin láyé ń ṣe l'Amẹ́ríkà. Gbogbo tẹ̀ ń kó mọ́ ayé lọ́rùn, ayé ló ń ṣe yín, ayé ló fẹ́ bà ti yín jẹ́, ayé jẹ yín, ayé mu yín. Has been already sponsored by American government. American government will provide job for you. You don't need to go and wá iṣẹ́ ayé before you get job ní America. Iṣẹ́ ìjọba Amẹ́ríkà ni láti provide iṣẹ́ fún ìwọ ọmọ ìlú. Ìwọ tó bá ti kàwé púpọ̀ tó tún jẹ́ bí àwa ta sáwá sí ìlú òyìnbó yìí. Iṣẹ́ agbálẹ̀ wà, iṣẹ́ afọlẹ̀ wà, iṣẹ́ agbẹ́kànga wà, iṣẹ́ oríṣiríṣi wà tó lè ṣe. You will be able to pay your bills. Àwọn ìṣòro oríṣiríṣi wà. Owó táwọn bàbá yín bá jí ní Nàìjíríà wọ́n máa kó wá sílùú. Ìjọba ìlú yóò gọ̀. Owó táwọn bàbá yín, because Trump is coming to Nigeria, wọ́n fẹ́ wá kó mineral resources ní mineral resources olórí burúkú wò lẹ́ ń kó. Bunch of useless youths. Mineral resources òsì wo ni wọ́n ń kó? Ìgbà tí wọn kó mineral resources yìí, owó wo ni wọ́n fi build àwọn western countries? Ẹ náwó sí politician kan ní Nàìjíríà, ní gbogbo pátápátá Nàìjíríà, èyí tí ò ní àkáǹtì bóyá l'Amẹ́ríkà, ní London, ní China, ní Switzerland, nígbà láwo.
And American government and other governments are so brave and talented that wọ́n máa yá yín lówó tẹ́yìn máa ṣe ẹrúkú nìyẹn o. Wọ́n á yá yín lówó because èyí náà ni collateral tí wọ́n fi dúró èyí wọ́n padà lọ sóko òrùké gbẹ̀yìn. Wọ́n mọ̀ pé àwọn olórí yín wọn ò ní fowó yẹn ṣe tó dà. Èló ni wọ́n yá fún security millions of dollars ni wọ́n yá fún security yet Boko Haram pààyàn everyday ni. Nigerian government wọn ò ní wọná. I say this every time. Kò sí wọn tó fẹ́ mú Nigerian government wọná kébí lù yín pa wọn ò lè wọná. Because wọ́n ti rí ní àgùntàn wọn rí ṣègùn bẹ́ẹ̀ kó tó gba sí ọwọ́ ẹ̀. This is a country where somebody èèyàn jí ó rí bí ìlú ṣe rí wọ́n wá náà wọ́n dé o ẹ wá dìbò fún àwọn o wọ́n wá mú gálà èló náà ta gálà bóyá 200 naira pẹ̀lú mọ́ọ̀tì kan àti 1000 naira wọ́n wá mú fún yín. Let me put the video here. Let me just put the video here. Irú àwọn tán bí àwọn Yàyà Gàmbàrí à ń kó ní irú àwọn ìyá tán bí àwọn Yàyà Gàmbàrí à ń kó ní tí àwọn ìyá wọn bá lè lọ máa gba month owó tẹ bá wá bí American government bá yá yín wọ́n gbọ́dọ̀ máa kó dé Nàìjíríà wọ́n máa tún bẹ wọ́n tún máa yọ àdá tì ní wọ́n á wá bẹ lẹ́yìn tó máa bẹ sí méjì tán tó ní kálukú pín tiẹ̀ wọn ò ní fowó yẹn kọ́ good hospital sí Nàìjíríà torí tí good hospital bá wà àáfàá òní ló máa sọ fún yín pé kẹ́ lọ ka Orisirisi 99 tó bá ní malaria pásítọ̀ òní lè ta handkerchief àti apron fún ẹ tó bá ní malaria ọkùnrin sọ fún ẹ pé that will protect you. So Nigeria politicians are maybe I should say they are brave or maybe they know those people that they are dealing with. Wọ́n mọ̀ ní pé wèrè ló pọ̀ nínú yín. Before we can see youth like Yerima ọ̀nà máa jìn. So ìyẹn dúró lẹ́gbẹ̀ẹ́ kan. Let's go back to Yerima, Wike and Nigerians. Why tinú àwọn aráàlú ń dùn